tó mo kí yín o gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́rùn lẹ́yìn odi. Mo kí yín wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ fi ń rí wa náà kò sì ní fọ́ o. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú báyìí kò ní wá gbéṣe o lọ́la ṣe Èdùà. Ó ga o. Ṣé rí ìwà gànràngànrà àwọn ará bíi ti ń pọ̀ jù. Ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ jàre. Ìyànjẹ ńlá, ìyànjẹ gidi gbáà ni eléyìí o. Bẹ́ẹ̀ ni rightness ni mo ka léèkún. Ṣé nítorí pé o ti wá jẹ́ celebrity? Ṣé nítorí pé o ti jẹ́ ìlú mọ̀ọ́ká? Ṣé nítorí pé Ọlọ́run ti gbà fún ẹ? Ṣé o ti gbàgbé pé àwọn ará iwájú tọ́lọ́run gbà fún lọ́jọ́ sí wọ́n padà ṣe kíni? Wọ́n padà wálẹ̀ ni. Nítorí pé ẹnìkan ò lólé ayé gbó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ti ṣẹlẹ̀ o. Ọmọ Ọlálọmí ti ń kọjá ààyè ẹ̀, ìkọjá ààyè. Orí ohun kẹ̀kẹ́ tó túmọ̀ sí pé gọ̀rọ̀gọ̀rọ̀ yìí àfàìmọ̀ kó má bàa dé ibì kan. Gọ̀rọ̀gọ̀rọ̀ táyé fi ń nífẹ̀ẹ́ kó má jẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀ yìí náà ló máa fi ṣe táyé máa fi kórìíra ẹ̀. Dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́ o. Kí ló dé? Ìyànjẹ lélẹ̀ ìyànjẹ rèé o. Ìyànjẹ rèé o. Ẹ jẹ́ kí ó máa yí àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí pé most àwọn celebrities wa yìí wọ́n ti ń lo ipò yẹn, wọ́n ti fi ń ráìdì àwọn èèyàn, wọ́n ti fi ń ráìdì àwọn ará ìlú o. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìyànjẹ kan ni Portable gbé wá yìí. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ibi tí ìlú ti dá ni ó jẹ́ kó charge òun náà. Torí mo mọ̀ pé tó bá jẹ́ pé ará ìlú ló ṣe mistake ṣe nǹkan tí Portable ṣe, ẹni yẹn wọ̀n ni ó sùn sí. Ó dá mi lójú. Ó dá mi lójú pé ibẹ̀ yẹn ló máa gbàdé wọn. Ṣùgbọ́n ẹ wá wò celebrity ló ṣe léèsìn tí mo gbọ́ pé ọmọ Nàìjíríà. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìfọ́tí ilẹ̀ ti kẹ́? Ìfọ́tí létí pásítọ̀ àfi gbàù. Ó ga Portable ṣó mú fojú kó fàù. Ó mú fojú kó ni o. Rightness ni o. Nítorí eléyìí burú jáì. Ìwà ìkà, ìwà ọ̀dájú ni eléyìí. Ìwà pé mo ṣe yìí náà kò sẹ́ni máa mú mi sí. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí ìwà tó wù nìyẹn? Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní celebrity? Ẹ jẹ́ lọ kọ́ ìwà. Ẹ jẹ́ lọ kọ́ ìwà nítorí pé ìwà náà ló máa ń gbé èèyàn ṣubú. Ẹ wo orú Portable nsìn. Ṣó mú gbàdúkọ pásítọ̀ èèyàn Ọlọ́run kí ló dé? Kí ni ìbá ṣe? Bible gan sọ pé má ṣe fọwọ́ kan ẹni àmì òróró tèmi. Bẹ̀ Portable mú gbàdúkọ ẹni àmì òróró ni o. Ṣó mú gbàdúkọ? Ṣùgbọ́n tọ́lọ́run bá ṣèdájọ́ àá sọ pé Ọlọ́run ti ṣe jù. Ẹ̀yin náà ẹ wo nǹkan tó ẹ wo yẹ̀yẹ́ àtẹ̀sìn tí ó fi pásítọ̀ rí, tó fojú pásítọ̀ rí. Ṣé rí most ẹ̀yin olórin yìí, most yín ìgbéraga ti pọ̀ jù. Kí ló dé? Ìgbéraga ti pọ̀ jù. Bákan náà kò yẹ ẹ̀yin òṣèré sílẹ̀ o. Àwọn yẹn náà ká fi ẹnu adákẹ́ àrí gbọ́dọ̀ wí ikún mú balé. Bákan náà ẹ̀yin onísinimá, ẹ̀yin alágbéléwò tẹ́lẹ̀ jẹ́ pé àwọn ará ìlú yìí náà ni wọ́n bá yín wo fíìmù yín. Àwọn ará ìlú yìí náà ni wọ́n bá yín gbọ́ orin yín. Ẹ ṣáà lè lọ kó orin fáwọn òkú kó máa gbọ́. Àwọn ará ìlú yìí náà lẹ fi ń jẹun. Ó ṣe wá jẹ́ pé àwọn ará ìlú yìí náà lẹ wá ń tẹ̀ bàṣubàṣu bíi pé wọn ò jẹ́ kankan. Ẹ má gbàgbé pé àwọn ará ìlú yìí náà lọ sọ yín, lọ gbé yín dé ipò tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni o, àwọn ará ìlú ni o. Ẹ má gbàgbé o pé ará ìlú ló ń ra ire yín, ará ìlú ló ń gbọ́ ti yín. Kí ló dé? Ẹ dẹ̀ kó ìfọ́tí fún pásítọ̀ Portable ọmọ Ọlálọmí. Ìwà burúkú nìyí o, ìwà burúkú leléyìí. Kí ni ìbá ṣe? Ó ga o. Torí tá bá máa sọ, kí ni ẹni yìí ṣe náà? Ó ní ọjọ́ ajé ó bẹ̀rẹ̀ sí ní wàásù. Ẹjọ́, how is that your problem? How is that your problem? Ó sọ pé ó ń wàásù lọ́jọ́ ajé, ọjọ́ Monday. Pàlàpàlà, ìlú àpàlà. Kálùlù tí ò jẹ́ ta pàlà kálá la fẹ́ fi já pàlà. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, jọ ṣé gọ́vnọ̀ ni ẹni? Àbí local government chairman? Àbí president? Láti máa decide nǹkan tó yẹ kó máa ṣe nílùú. Ṣé wọ́n láláṣẹ ayé ni? Ó ní pẹ́pẹ́ sí o. Ó fi ọjọ́ ajé ó bẹ̀rẹ̀ sí ní wàásù. Ẹjọ́, ṣé òfin wo ló múyàn pé kéèyàn máa wàásù?
òfin wo ló mú yàn pé ó ní ọjọ́ àbí bo ló ti kọ́ nínú law Nàìjíríà pé ọjọ́ báyìí ló gbọ́dọ̀ preach ọjọ́ báyìí ló gbọ́dọ̀ preach. Ó wá mú ìfọ́jú ó mú kó ẹjọ́ ṣé òfin mú ẹni tí ń ṣe wàásù nínú street ni? Portable tí èyí tún ga o. Ó sọ pé ọjọ́ ajé Monday ọjọ́ tó jẹ́ pé everybody ó ní ibiṣẹ́ ló yẹ kí everybody wà. Ọjọ́ ajé ó yẹ kó ti gba ibiṣẹ́ tiẹ̀ lọ bó yẹ kó gba ibiṣẹ́ lọ ó wá bẹ̀rẹ̀ sí ní wàásù. Ẹjọ́ kí ló kún ẹ̀? Òun náà ṣiṣẹ́ tiẹ̀ náà ni àbí ó ń jèrè ọkàn tiẹ̀ náà ni now àbí iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tọ́lọ́run fún rọ̀hún nìyẹn. Ó ń jèrè iṣẹ́ tiẹ̀ ó ń jèrè ọkàn tiẹ̀ lọ nìyẹn. Òun náà ń ṣiṣẹ́ tiẹ̀ ni. Ó dẹ̀ mú gbájú ó mú kó. Way na ways oníkálukú ló ní ọ̀nà àti máa dìde àti máa jèrè ọkàn. Òun dìde Monday lórí ṣe ọ̀dọ́n dẹ̀ gbà fún. Ṣó wá jẹ́ irú ẹ̀ ó yẹ ohun gbogbo yàtọ̀ ṣó wá yẹ bí àtọ̀ létí ẹ̀. Irú ẹ̀ ló wá gba etí ẹ̀ irú ẹ̀ ló wá ń gba lójú gba pásítọ̀ tí èṣẹ̀ ẹgbẹ́ gba pásítọ̀ létí. Lóòótọ́ gbogbo wa la mọ̀ pé ọjọ́ ajé Monday pé èèyàn máa fi ń lọ ibi iṣẹ́ ni ṣùgbọ́n ẹjọ́ inú bo lọ kọ́ sí pé ọjọ́ ajé Monday gbogbo ayé ló gbọ́dọ̀ lọ ibi iṣẹ́. Ọjọ́ ajé Monday kì í ṣe iṣẹ́ fún gbogbo ẹlòmíì o. Lóòótọ́ iṣẹ́ ni fún àwọn kan ṣùgbọ́n kì í ṣe gbogbo kò ṣe iṣẹ́ fún àwọn ẹlòmíì. Ó lè jẹ́ ọjọ́ ajé Monday lẹ́lòmíì mọ̀ pé òun máa party kò kàn ẹ́. It's none of your business. It's none of your fucking business. So why right wo lo ní tó fi gbá ẹnìyẹn létí? Ọmọ Lálọ́mí dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ̀ ṣòm kọjá ààyè rẹ̀ bẹ́ẹ̀ ni o ṣòm kọjá ààyè rẹ̀ o. Ó ní ó ń preach níbi tí ìwọ wà pálapàla ìlú àpàlà bẹ́ẹ̀ ni o ó ló ń preach níbi tí òun wà rí bẹ́ẹ̀ ni amúnibú ni ẹran bí iye ọ̀dọ́ kan rèé o amúnibú ni ẹran bí iye ọ̀dọ́ rèé o ara àwọn tó fi ń bú ọ̀dọ́ rẹ̀ ẹjọ́ tó bá jẹ́ pé òun ni president ìlú wàá mà ní kọ́ lọ tì sẹ́wọ̀n ni o ìwọ ló máa sọ̀rọ̀ pé ìjọba ò dáa ìjọba ṣe gbá ẹjọ́ ṣàwọ̀ àgùn alára pẹ̀lú ìwà tá à ń wù ṣé àdàsíra wa ẹ̀yin náà wò ó ti wá bàjẹ́ gbogbo ẹ̀ nítorí pé ó ti jẹ́ celebrity sìn ó wá fi pé àṣẹ máa múlẹ̀ ó wá fi pé o lè tẹ ará ìlú gàràgàrà ó fi pé nǹkan tó bá ṣe àṣegbé wà ń gba pásítọ̀ létí lórí Instagram live ni o Portable slap pastor on Instagram live kí ló dé ẹ̀wọ̀n ìyá mi bàbá mi ẹ̀ bá mi share ẹ like ẹ comment ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ ajẹ́ kó yí àwọn celebrity pé ìyá a lè má jẹ ìyá Nàìjíríà káyìn yẹ̀yẹ́ briti yìí ẹ̀yin yẹ̀yẹ́ briti yìí kẹ́ bá máa gbé òṣèré ìbú yín jáde ẹ̀wọ̀n ìyá mi bàbá mi o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá lè ṣe kókó nílé olóko lọ́nà lẹ́yìn odi òmìnira ilẹ̀ Yorùbá òun ni la fi ń sọ fún yín pé God bless Yorùbá nation la fi ń fàsìkò ìdágbére pé ó dàbọ̀.